Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. Àlàáfíà mo bá yín. Àlàáfíà Olódùmarè kò ní fi wálẹ̀. Ẹ̀ka mo tún ti dé ọmọ adó fọ́ ti lé gbọ̀ngbọ̀n. Gbogbo ọmọ kóòtù òjíire bí sẹ́ẹ̀rí pé mo tún dé iná ọ̀tán lásọlẹ̀ jò sí tán lè kanná mi ṣe bíbi tọ́rọ̀ pin sí náà lásọ sí tẹ́lẹ̀ wọn mọ̀ wípé gbìnrín ọ̀tẹ̀ bá ti ń pàkan nìkan ń rú àkọ́ alákòólá sì kó lẹ́ẹ̀kan tààrẹ ní àìmọye ìgbani bàbá sì kó gbọ̀nsẹ̀ ọ̀rọ̀ tán lẹ̀ orun rẹ̀ ò ní járí mú mi lórí ọ̀rọ̀ Wasila lórí ọ̀rọ̀ Oloolu ìdílé Oloolu ẹbí Oloolu ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló jẹyọ ta wá ní ń parọ́ gan ta ní sòótọ́ gan láàrin wọn ta làbá tún fọ̀rọ̀ lọ ta ló yẹ agbára lé ayé dojú kejì owó bayé jẹ́ tán. Béèyàn ò bá rìnrìn àwàsà wọn ò ní fòkúrọ́ lọ níbi tá ti bẹ̀rẹ̀ mò ń wò because lórí ọ̀rọ̀ Oloolu majority wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jáde ló dá Wasila lẹ́bi ìbú àlọ́ wa ń taun àna rẹ̀ ló lè bú àbọ̀ ẹ ń gbẹ́jọ́ ẹnìkan tó sọ̀pánù Yorùbá mọ̀ káre o wọ́n ní tó bá gbọ́ òdì kejì ẹjọ́ yóò tún ọ̀pá ẹ̀ mú padà mistake táwọn èèyàn wá ṣe ni pé bóyá wọ́n dẹ̀ gbàgbé ni pọ́mọjá ti kú òníye tó wà páyé social media aláwọ̀ àyè ayé tí kálukú ti lẹ́nu nínú ilé wọn ayé tí kálukú ti lè jà fúnra ẹ̀ láyé àtijọ́ wọ́n á pé jàfojo pé ọkùnrin ni ajàfojo ni àwọn tí ò lè jà ní mọ̀ ń gbèjà nǹkan mọ̀ ń pè àwọn activist nu ṣùgbọ́n gbogbo ìjà kọ́ ni activist ń jà mọ́ fúnra lára àwọn tí wọ́n fìyà jẹ gangan ní ọ̀bọ̀ sórí ìtàkùn ayélujára ọ̀wù ọlọ́run kúkú pẹ́ nìkan lẹ́kún ó bá ti rówó ra Android phone ó ní di ring light gan kàrámọ̀ ní ring light bó bá ti ra Android phone tó lè ná wájú ara ẹ̀ tó sì lè sọ̀rọ̀ sínú ẹ̀ ọ̀tán ó ti bá gbogbo àgbáyé sọ̀rọ̀ so àti ìwà mọ bó ló ṣe jẹ gan ṣùgbọ́n ìwọ̀nba nǹkan tá a rí tàbí tá a gbọ́ mo nígbàgbọ́ pé a lè fi dájọ́ lo and behold mo ń bọ̀ o ẹ má bínú o àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ wípé à ń tẹ̀ ẹ́ túfọ̀ ajá ò sí ń bẹ̀ ojú láì nírú ẹnu láì níyọ̀ ni kí ni nǹkan náà ni tó bá ti ní ẹ̀rí ṣé lóòótọ́ ni pé wọ́n gbowó lọ́wọ́ Wasila owó tí wọ́n gbà kí wọ́n fi ṣe tá ń gbà á ta ní parọ́ ẹbí Oloolu láwọn ò gba kò sẹ́ni tó gba 400,000 naira lọ́wọ́ Wasila mẹ́rin jáde ó láwọn ọlọ́pàá gba 40,000 naira ẹ máa róyún Fúlàní lọ́rọ̀ tàwọn ọlọ́pàá àìwárọ̀ arúgbó lọ́fẹ̀ẹ́ bọ́lọ́pàá wá kí ọ ìwọ ló fọ́n lówó bóòrè kọ́lọ́pàá ìwọ ló fọ́n lówó bọ́n wá kí ọ wetin you keep for us ni bọ́ wá kí wọn wetin you bring for us ni so bail is free ayé àtijọ́ nu o kò tí ẹ̀ ṣẹlẹ̀ rí gan ẹni tó mú slogan yẹn wá orí òǹtọ̀ ti dàrú àwọn tí ń kọ́ sí police station pé bail is free ayé wọn ò ní dáa orí wọn burú dànù
because àwọn ọlọ́pàá gangan mọ̀ wípé bail is not free. Kò sí tí ó mú ọ tó fi dé police station. Ta ni a gbọ́kànlé, ta ni a fẹ̀mí tẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà? Christian ò ṣe gbọ́kànlé, àbí pastor ò ṣe gbọ́kànlé, àfá ò ṣe gbọ́kànlé, àwọn oníṣẹ̀ṣe náà ò ṣe gbọ́kànlé. Irọ́ gbayé kan, owó bayé jẹ́. So now lórí ọ̀rọ̀ Wasila, sinimá tí gbogbo wa wò ó ní pé wọ́n mú Wasila lọ sídìí Ògún Olóòlù, wọ́n gbé ewúrẹ́ kọ́ lọ́rùn, wọ́n fárí fún un, wọ́n pẹran, wọ́n láwọn ti ṣètùtù fún ètùtù kí wọ́n ṣe gan, torí pé moko a mọ̀ lápẹ̀rẹ̀ ọmọdébìnrin yóò ró lóòlù, ọmọdébìnrin yóò rìkọ́ọ̀dù olóòlù. Kí la wá fìyà jọmọ yìí sí? Gbogbo ìbá ní tí o, àbá jẹ́ síbẹ̀ àbá gbà síbẹ̀. Kí ló mú 400,000 naira tẹ́ gbà wá? Network yẹn ti affect ti program yìí, kò jáwọn èèyàn ráyè wọlé dáadáa. Alright, àwọn èèyàn mọ̀ bá ń bẹ̀. So now 400,000 naira táwọn olóòlù gbà lọ́wọ́ ẹ̀, kí ló bí? Gbogbo nǹkan ló ní bí ó ṣe ń rìn. Now àwọn ìwo lórí ìmú Wasila ńlé, kí lẹ lọ mú fún? Because irọ́ tí wọ́n kọ́kọ́ pamọ́ mọ́ yìí ó ní pé kìí ṣe ọdún yìí ló ti fẹ́ rìkọ́ọ̀dù olóòlù. Wọ́n ní last year ló ti fẹ́ bẹ̀rẹ̀, ló ti fẹ́ rìkọ́ọ̀dù ẹ̀, kò rí rìkọ́ọ̀dù dáadáa. Wọ́n wá ní lọ́dún yìí ó wá ṣe bí ọkùnrin, ó múra bí ọkùnrin, ó rúpọ̀ máwọn èèyàn, ó wá rìkọ́ọ̀dù olóòlù. Ìbáwò wá kárí pàtì ibẹ̀hún. Níbi tó ti ṣe bí ọkùnrin tá a wá mú, because ọjọ́ kejì lẹ tó lọ mú nlé. So ó ń dẹ̀ sọ wípé orí upstairs ló ń wà, orí upstairs ló ń wà nílé gàréètì, ohun òrólòlù gangan. Àwọn elégbèróró, àwọn alátẹ̀lé, àwọn onílù, àwọn àmọ̀tẹ́kùn ló ń rí, ó ń sáré rò tó pọ̀. Àwọn èrò owó lélẹ̀, àwọn èrò olóòlù ni ló ń rìkọ́ọ̀dù tó ń post pé olóòlù ń bẹ lọ́nà bí o, ẹ má gbà bí o. Wọ́n dẹ̀ kọ́ àwọn èèyàn kan sọ wípé kóun ó delete ẹ̀. Ṣé mọ̀ pé ọ̀sìnwó èèyàn pọ̀ lórí ìtàkùn ayélujára? Ọjà tí ọ̀kàn wọn gbà míì ni wọ́n máa ń yọwọ́ ẹ̀, ní tí ọ̀kàn wọn gbà míì náà máa ń toko wálé nítorí ẹ̀. Ṣe ni wọ́n máa ń gba ọ̀rọ̀ lọ́rọ̀ kan rí láwọn àsìkò kan. So àwọn èèyàn ní kóun ó delete ẹ̀, òun delete ẹ̀, ọjọ́ kejì wọ́n wò ń wá. Yóò wù mí kẹ́ gbọ́rọ̀ lẹ́nu Wasila gan padà. Having said that, a ti sọ̀rọ̀ tó 400,000 naira, a sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣùgbọ́n kí ló máa ń ṣe àwọn mùsùlùmí? Àwọn kan lọ sọ́dọ̀ Wasila, wọ́n pera wọn Muslim community. Kí Wasila máa dúpẹ́ lọ́wọ́ àwọn mùsùlùmí mọ bọ́n ṣe ń kàrámọ̀ nǹkan. Ṣé kò ṣe Islam tẹ́lẹ̀ ni? Kìí sáà ṣe pé ń bá wọn tẹ̀ lólòlù lẹ́yìn.
ó rìkọ́ọ̀dù fídíò gbogbo nǹkan làwọn náà fọkàn sí pé kéèyàn máa gbé sórí ìtàkùn ayélujára ló ti sínú wàhálà. Ó ti wá la wàhálà kọjá. Lóòótọ́ bí ẹgbẹ̀rún kan èèyàn bá sọnù lọ́nà àìtọ́, èèyàn lè fi ẹgbẹ̀rún lọ́nà 100 náírà wá. Arúmọjẹ kan bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn olóòlù. Àwọn wà nítorí pé à ń gbé àṣà lárugẹ ká gọ sẹ́yìn kankan náà. Gbogbo èèyàn ló mọ̀ mí, n ò ní fi gbá kan bọ̀ kan nú. Yóò wá, ọkàn jẹ́ pé ìjọba lè mọ́ dá sí ni, ìbá wù wá kí ìjọba bá wa dá sí. Àkọ́kọ́ ni kí wọ́n fẹ̀dí àwọn olóòlù ta. Orò tó gbéyàwó lèmọ́mù ló gbókọ lèmọ́mù o. Olóòlù náà la máa dárúkọ o, torí pé orúkọ olóòlù wọn fi ṣe gbogbo nǹkan tán ṣe. Ẹlẹ́ẹ̀kejì ni pé kí wọ́n mọ bí wọ́n ṣe dá 400,000 naira padà, àwọn tán bá pín kí wọ́n dá padà. Bí ayé ìgbà kan táwọn wòlíì kan àtàwọn ṣọ́ọ̀ṣì kan máa ń tan àwọn ìyá àti bàbá wa. Wòlíì lè pé ta ní jẹ́ báyìí, àwọn ajé ni mò ń wò yìí o, wọ́n ti pín ẹran rẹ tán, wọ́n ti pín inú ẹgbẹ́ wọn. Wọ́n wá ní àwọn ó ṣètùtù, àwọn ó ṣe ètò àdúrà ìràpadà fún ọ, iye báyìí lọ san nǹkan báyìí ló kó wá. Jagun àdúrà, gbogbo àwọn tó pín ẹran rẹ kí wọ́n máa dá padà. Wọ́n lè pé wọ́n ti ń dá padà o, ẹnìkan ló stọ́bọ̀ ní ọ̀fẹ́ mú tọwọ́ ẹ̀ kalẹ̀ o. Kí láwàá ṣe fárábìnrin ó ti burú jù, kò fẹ́ mú tọwọ́ ẹ̀ kalẹ̀. Bí ó bá sì mú tọwọ́ ẹ̀ kalẹ̀, ara aláìsàn yóò lè yá. Dádì kíláàsì, mọ́mì kíláàsì lẹ́bàá máa sáré káàkiri, wọ́n á ní ẹ wáyé báyìí lọ. Kọ́ lọ́wọ́ mọ́ fi san ara wa dè wá, kọ́ mọ́ fàìsàn sí wa. Ẹni nǹkan ṣe ọ̀gbọ́n o, ẹni ara rẹ̀ ọ̀yá ọ̀gbọ́n, ẹni àìsàn ṣe ọ̀gbọ́n. Gbogbo nǹkan bá ní o ṣe láyé lọ́mọ ṣe, ó dùn lẹ́nu ẹni tí ò sick. Ṣùgbọ́n létà la padà discover wípé arúmọjẹ ni. Torí kí ló dé tí ajẹ́ òpin ẹran wọn ní China? Àbẹ́ran tí wọn ò dùn lẹ́nu àjẹ́ ni. Kí ló dé tí àjẹ́ ọmọ wo bí tí wọ́n ti pọ̀ bí India tán lé 1 billion? Tó jẹ́ pé kí wọ́n kàn kélé tó wù wọ́n mọ́lẹ̀ ni, kí wọ́n pín. Ó ṣe wá já wa táà tó nǹkan kan, táà tó rí nǹkan tó dáa jẹ, ni wọ́n máa lé káàkiri. Gbogbo àwọn rádaràda yìí náà ẹ̀sìn ló mú wá. Ẹ́mbásì kìí ká tọ́jú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ sickness ní oògùn ìbílẹ̀ ò wò, ọ̀pọ̀lọpọ̀ sickness lóògùn òyìnbó náà ò wò. La fi pé àìsàn làárí wò, kò sẹ́ni tí rí tọ́lọ́jọ́ ṣe. Àkàndọ̀rọ̀ Awíkonko, n ò tó bẹ́ẹ̀ láti gbà kókó yín. Òun là á mọ́ fàfà ni wọ́n sì fi ṣe ìdígi làábà. So a play ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí láti establish ní ta bá wá. A wá lù wọ́n pọ́npọ́ lórí. Torí pé mi ò láìkì kéèyàn máa parọ́, n ò fẹ́ràn rárá rárá. So àwọn oní sorry o, àwọn oní ẹ bá pín program yẹn jọ, God bless you. Àwọn Muslim community sáwọn ní ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu wọn, bóò ní ká ṣe rìn náà ibo ní. Ok, pẹ̀já kọ́ gbọ́rọ̀ lẹ́nu Muslim community ká tó padà sórí ọ̀rọ̀ gan. Afẹ́kọ̀ọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Muslim community Ọ̀yọ́ state pátápátá Muslim community gbogbo Nàìjíríà àgbáyé lápapọ̀
látòrí chairman Muslim community Alhaji Kule Sanni Imam Ibadan fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pé wọ́n ṣe wọ́n kó àdúró tí o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Muslim community Alhaji Kule Sanni Imam Ibadan gbogbo chairman Ọ̀yọ́ mo dúpẹ́ gbogbo ẹ ṣé mo dúpẹ́ o. Kí náà ní kó máa dúpẹ́ lọ́wọ́ wọn fún? Ṣé wọ́n ra lé fún ni? Bẹ́ẹ̀yàn lọ ra lé bóyá 200 million àbí 400 million fáwọn Javis àti Pella tán ṣe wedding. Wọ́n sọ pé kán borí social media lọ kán dúpẹ́ fáwọn specially. Èèyàn ló fún wọn $20,000, $10,000, 10 million naira. Kí ni tí Muslim communities gangan ṣe fún Wasilat? Kí náà ṣe? Kí ni Muslim community ṣe? Kí ni impact wọn lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí? Because to the best of my understanding, Muslim community kọ́ ló dìde sí Wasila. Gbogbo ọmọ Nàìjíríà, gbogbo ọmọ káàró òjìrè náà dìde sí Wasila. Torí pé gbogbo wọn ló dìde sí ńgbà tí wọ́n bú. Gbogbo àná látún padà wá wá yìí. Pọ́rọ̀ ò rí bá a ṣe rò ó. Wasila ni wọ́n mú òun wọlé pé àwọn fẹ́ ṣe rìkọ́dì o, àwọn ó ṣe láìfù o. Nǹkan báyìí lọ gbọ́dọ̀ sọ sí kámẹ́rà. Ẹ̀jẹ̀ ò jáde lára òun, kódà nǹkan oṣù oǹgan ò tí ì wá. So ibi tí wọ́n ti rí ẹ̀jẹ̀ ń dà o, nǹkan o, wọ́n pákéjì ẹni. Gbogbo àwọn nǹkan tá a fẹ́ verify ni ó sì wá kan Muslim community. Ṣé Muslim community nìkan ló wà ní Ìbàdàn ni? Àbí Muslim community nìkan ló wà lórí social media? Kí ni máa ń ṣẹ̀yìn Mùsùlùmí? Tó jẹ́ pé tẹ̀ ẹ́ fi ilẹ̀ ẹ mọ̀ pàlàpàlàpà káàkiri. Àbájọ Yorùbá ní tẹ̀ bá jẹ́ kó dò ó gbó lórí ìsà oko lọ, alẹ́ ọpẹ́lọpẹ́ fún wájú orí òun ni. Ní gbogbo ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ Mùsùlùmí, káyọ̀ǹdẹ̀ fẹ́yìn Mùsùlùmí nìkan ká má bá yín dá sí i. Ntọ́ bá yẹ kẹ́ ẹ ní sympathy ká má fún yín sympathy. Ká pé ọ̀kan wá ẹ máa ràn láàrin ara yín láàrin Muslim community. Ọmọ ọlọ́mọ ọmọ nǹkan tẹ́ ẹ ní kọ́ sọ ọkàn sáà tó bẹ́ẹ̀ ṣe ní kò tó ni ó tún ní àbí ṣé mo ti sọ bẹ́ẹ̀ ṣe fẹ́ kí n sọ. Àjẹpọ̀ ọmọ jẹ́ ẹni kó kéégún ọdẹ́rù bá eégún débẹ̀ ọgbẹ̀mí àjẹ́ kílẹ̀sẹ̀ téégún dátá jẹ́ ọ̀dá kílẹ̀sẹ̀ tájẹ́ dá téégún ọ̀dá. Ọmọ ni wọ́n mú òun wọlé wọ́n pákéjì tó wọ́n sọ ni ẹ̀yin náà tó ń pákéjì ọ̀rọ̀ sí lẹ́nu. Nǹkan pè ní appreciation ìmọ̀ ń wá látọkàn ni. It is never by force. Tó bá ti ń di sóò lè kí mi pé mo ṣe àná kò ní túmọ̀ mọ́. Ẹni àṣẹ lóore ní ó pé mo dúpẹ́ lọ́wọ́ ìyá alágbájá, mo dúpẹ́ lọ́wọ́ bàbá alágbájá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi lọ bí kíní kan, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi ṣe kíní kan, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe báyìí fún mi. Nǹkan rí lámọ̀ bára wa ṣe o, appreciation máa ń dùn bẹ́ẹ̀. Bàbá ìṣẹ̀ṣẹ̀ ń béèrè wípé ọ̀wá mọ ẹṣẹ́ àná wí kò ní túmọ̀ mọ́. Ẹ̀yin iṣẹ́ sọ̀rọ̀ sí kámẹ́rà pé kẹ́ ẹ pé lórúkọ Wasila àkí gbogbo Muslim community. Bẹ́ẹ̀ ṣe dìde kí wọ́n dìde fún gangan mo fẹ́ mọ̀. Because as far as I'm concerned gbogbo ọmọ Yorùbá pátápátá ló dìde sí Wasila. Bí ó gbọ́dọ̀ kú nǹkan kan ò gbọ́dọ̀ ṣe é. Mo dúpẹ́ wọ́n jíṣẹ́ yín ṣé wọ́n fún lówó ni ẹjá mọ̀ owó kí wọ́n fún ẹjá mọ̀. Ọmọ tí iná lè rí wàhálà. Ọmọ tí iná lè rí wàhálà. Àmì o, alájẹ iná ìwà bá a dúpẹ́ lọ́wọ́. Àbẹ́ẹ̀rí nǹkan wọ́n ń fọ̀rọ̀ sí lẹ́nu ni. Ó yẹ kí wọ́n ti pákéjì ẹ̀ lẹ́yìn kámẹ́rà kí kó ti rìhásẹ̀ dáadáa kó wá bọ́ síwájú kámẹ́rà kọ́kàn mọ́ sọ kì í ṣe pá mọ́ sọ sí lẹ́nu bí ọmọ kékeré ta ẹ̀sẹ̀ ń kọ́ lábídí. Alájẹ yín náà wá bá ìyóníyà náà bọ́ bẹ́ẹ̀ mọ́mí ẹ̀ náà bọ́ bẹ́ẹ̀. Bóyá ìyá mọ̀mọ́ ẹ̀ lélẹ̀ bóyá ìyá bàbá ẹ̀ ni ẹ ṣàdúrà fún mọ́mú Ìbàdàn. Salamu alaikum. Ẹ ṣé àdúpẹ́ o. Wọ́n ṣe ẹgbẹ́ Muslim community o. Ó dàbí ẹni pé yín NEPA dojú sọ mí ni. Ẹ ó ti ọ̀rọ̀ yín ti ń yé mi báyìí. Tilẹ̀ dojú sọ mí pé tí n bá ti ń ṣe program mọ̀ múná lọ ni kò sí wàhálà kò jọ àwa lójú. Èṣù Ọlọ́run san ẹlẹ́sùn olóore o. Ẹ
ṣiṣẹ́ Ọlọ́run pẹ́ o lọ́wọ́ jẹ pẹ́ lórí ilẹ̀ ẹ̀yin akọyin pẹ̀lú ẹ̀yin níyà. èmi nìyá Wasila àti sọ́tì èmi ni mo dúpẹ́ lọ́wọ́ yín. ìyá Wasila màmá yìí ò mọ nǹkan tí wọ́n ní kan sọ wọ́n kàn fọ́ọ̀sì ìyá oníyà èmi nìyá Wasila kí ló kan màmá yẹ Wasila ti dúpẹ́ ó ti tán lọ́wọ́ muslim bọ̀ mi wà á mọ̀ ó ṣeéṣe kó jẹ́ pé 50 million naira muslim community gbé fún o wọn ò ṣerú ẹ̀ rí. òṣùrọ̀wọ́ yín wọ́n jíṣẹ́ yín fún wa ẹja mọ̀wọ́ tán rí. wọ́n ní kí n kí yín náà ní o ẹ ṣé o. ìyá oníyà wọn tó ń bójú yòó ń yà sí kámẹ́rà oore rọ́ọ̀wù náà lẹ ṣe tẹ́ ẹ fi ń tẹ́ ń kàrámọ̀ tẹ́ ń pọ́n lápapọ̀ eégún gómìnà báyìí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Ṣé ẹ̀yin náà lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ náà ṣé ẹ̀yin náà fẹ́ kí àwọn ẹ̀yin náà wá kí. mọ́mí ẹ̀ ìyẹn mọ́mí ẹ̀ náà bó ní ṣe máa wí o. Mo dúpẹ́ lọ́wọ́ Muslim community mi ìyá Wasila tún mo dúpẹ́ ṣe arọ́wọ́ yín o. ẹ kó àdúró tí ọmọ yín náà ní rí dààmú all right kò sí wàhálà Muslim community ok ẹ já gbọ́rọ̀ lẹ́nu. ṣùgbọ́n wọn àgbá fún 100,000 lọ́wọ́ ẹ̀ wọn àgbá fún 100,000. ó lè ná àkáǹtì tó ń gba orí ọkìnrin ọkọ̀ mu ló wà. ẹ kọ́kọ́ rò péǹtì 400,000 tí wọ́n gbà lórí àkáǹtì ẹ̀ fún péǹtì ẹ̀ lónìí. ẹ̀yin náà ti rí rìsíìtì àbí mò ń bọ̀ wá fi hàn wá. ọ̀nà méjì nìyẹn máa ń gbà rólóòlù tàbí jù bẹ́ẹ̀ lọ ẹ ń bá rólóòlù face to face ibẹ̀ náà ni ó kù sí ẹ̀jẹ̀ rẹ̀ ó gbẹ kíákíá ni ìgbà ẹlẹ́rìí tó ń lu ọmọ sọ pé kó lòdù sí bí ṣe ń ṣe ìgbà àjọmọ bíbí inú ẹ̀ ó ti bọ́dún lọ́nà. akọ̀wé ilé olóòlù nu o ọ̀gbẹ́ni Bọ́láhàn Ìṣọ̀lá. ọjọ́ tọ́sí ìparí jíjáde olóòlù máa ń bọ́ sí so àwọn àrìnsẹ́lẹ̀ máa ń rìn gbogbo ọ̀rẹ́ méjì agúgù tó fi dénú pàáránú ewé gbogbo ọ̀nà yẹn tẹ́yìn lọ́nà amúlòkó ni máa ń lọ ní ìjọ àlàmísì yẹn so tíjọ àlàmísì yẹn lọ́mọ yẹn wá ṣe fídíò yẹn nígbà tí olóòlù wà ní agúgù sí ọ̀rẹ́ méjì sí baba ńlá. now ok ẹ jẹ́ n play ẹ̀ tán kí n má gbàgbé ṣá. ṣe fọ́nrán yẹn jáde àwọn ò mọ̀ tó rọ̀ rẹ̀ pé orí 2-story building ló ti lọ ṣe ó sì múra bíi ọkùnrin so ìgbà tó náà tí eégún fi ìyà jẹ eégún fẹ́ tásì rí ẹ̀ eégún fẹ́ fi ṣẹ̀sín ó ní kó jù sórí fọ́nrán ayélujára tí wọ́n ń pè ní TikTok òun náà fẹ́. Oh, Awikonko, have you gone to Oloolu to do your findings because you are being one-sided with this? Sára onítọ̀ ń yá, sára yín le. Ṣé forí gbálẹ̀, nta ń play yìí kìí ṣe ìwádìí. Dandan ni kí gbogbo ayé ó lọ ṣe interview fún wọn. Ìgbà táwọn kan bá ti ṣe interview fún wọn tá a dẹ̀ ti rí fáàtì mú nínú ẹ̀ sí dandan wá ní kí gbogbo wọn lọ. You are being one-sided. No, left-sided ni. Ẹ ṣe farabalẹ̀, kẹ́ mọ́ màmọ̀já. Ntí ọ̀jẹ̀ mọ̀wé ilé ẹ̀kọ́ nu rádà àdá bá kalẹ̀ ẹ̀ tí ní jẹ́lẹ̀ ẹ̀dẹ́ ó pẹ́ ẹ̀dẹ́ mọ̀ pé ẹ̀ẹ́dẹ́gbọ̀n ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́dógún ni àgbàlagbà ọmọ ṣe láńgbáláńgbá bọ́ bá já ọmọ yín náà ṣerú ilé ìkìlẹ̀ sọ fún wọn nonsense. ọbẹ̀ trend àdúgbò lẹ́yìn ilé ìbùsùn máa ń pè ọbẹ̀ ká yí ọmọ pé ṣe bó lóòdù tí wọ́n ní wọn ìrírí lọ́ba gbé síbẹ̀ àwọn ayé. kàrámọ̀ nìyẹn o ṣe bó lóòdù tán ni wọn ìrírí bóyá ń tọ́mọ yẹn náà dẹ̀ kọ́ ni but unfortunately ààrin tẹ́ ẹ lọ́kọ́ ọbẹ̀ ìbá ti dùn jù ó yẹ ká rí nǹkan tẹ́ ẹ lọ́kọ́ bó ṣe kọ́ gangan ó yẹ ká rẹ̀ ń tó screenshot ẹ̀ bó ṣe rí gangan ọmọ yìí lòun ò rìkọ́ọ̀dù olóòlù ẹ̀yin gangan sọ pé kò rìkọ́ọ̀dù olóòlù ẹ̀dẹ̀ tó sọ pé bólú ṣàṣẹ bólóòlù ṣe ríre bọ́ bá sọ pé ṣe bólóòlù ṣe ríre ṣe bí n tẹ́yìn ó kàn ṣe ni pé ẹ kàn fi rẹ́rìn pé ọmọ ẹ̀yìn ọmọ nǹkan kan sólóòlù wà lélẹ̀ kì í sólóòlù ọlọ́mọ kì í sólóòlù ọ̀dẹ̀ tán síbẹ̀. àrí ayé bá wá ayé lọ gbé nígbà táyé gbé. ayé wá ayé lọ gbé àwọn wo láyé tó lọ gbé kí ni iṣẹ́ tí wọ́n torí gbogbo nǹkan ló nílànà òfin sì ń bẹ lù ú
so mo rẹ́ nìkan tó post fídíò àwọn eégún kan bóyá wọ́n arrest wọn wá sọ pé bólóòlù náà ṣe tán nìbàdàn lélẹ́yìí tó bá jẹ́ pàlà ni lọ kúrò lórí àláhùn kò lè wá sí ìmúṣẹ olóòlù ti wà kan tó bí bàbá rẹ olóòlù ó sì mọ ọbẹ títí tí ni kò ní sí nǹkan tí ó pa olóòlù rẹ that is number one. so far tó lóòlù ọba ti mú àdá tàbí mú ìbọn kọ́ pààyàn kan bóbìnrin bá rí tọ́gbẹ lẹ́jẹ̀ tó kú dànù ọlọ́pàá ò kì í mú yàn sí so far tẹ́nìkan kan ọba ti touch anybody tẹ́nìkan kan ò fi nǹkan kan ṣe tí ì ṣe pé wọ́n lù pa lẹ́yìn ẹ̀ n tó lè kó wàhálà bí eégún nù. tí nǹkan bá ń bá dẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn olóòlù ọmọ tí wẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí tọ́lọ́. God bless you, she deleted it but àwọn bàbá yìí sọ ńgbà tí kìíní ìbẹ̀rẹ̀ wípé ó delete ẹ̀ ṣùgbọ́n àwọn kan ní lọ́wọ́ àwọn irú àwọn èyí náà ti ní lọ́wọ́ kan proof ẹ̀fọn akánṣó ẹ̀fọn àná o. wọ́n ní yóò gé ìyànjọ́ náà ni o kódà kọjọ́kùnrin yóò jẹ sàǹdà àfẹ́ kí wọ́n fọwọ́ kàn kí ó sàwálà mú eégún ló mú fún rẹ̀ tó tàṣírí rẹ̀ ta. can you imagine bó lè eégún ṣe mú fúnra ẹ̀ ọmọ òun sọ pé àwọn kan ló wá mú ẹ gbọ́rọ̀ lẹ́nu tiẹ̀ gangan eégún wo ló wá mú fún rẹ̀ kí ló dé téégún ò na ọ̀pá sí ń jọ yẹn gangan pé mo rí ọ ìwọ lọ yọ kámẹ́rà jáde tó fẹ́ rìkọ́ọ̀dù mi ràn wọ́n ọwọ́ bá ọ lọ́wọ́ àbí jókòó ẹ̀yin náà ti ń fi kàrámọ̀ sí jù ó ti ọ̀rọ̀ yín ti ń di àpọ́npọ̀ eégún gómìnà ìwọ̀nba ni ó yẹ kí ọmọ ọ̀ka ẹsẹ̀ ogun mọ́ kì í ṣe pàfi di àdámú ìwọ̀nba làádẹnúdé nǹkan n tí ò ṣẹlẹ̀ etí hype ẹ̀ pọ̀ ṣẹlẹ̀. àwa lọ gbé sọ́dọ̀ àwọn agbófinró ó sọ ọ̀dọ̀ wọn mọ́jú. sẹ́yìn lẹ lọ mú because wọn ò sọ pé àwọn fẹ́ arrest ẹ̀ wọ́n kàn mọ́ ọmọ ọlọ́mọ according to òun náà o àwa ò sí ń bẹ̀ o òótọ́ ni o irọ́ ni o àmọ́ ṣùgbọ́n táwọn méjèèjì sọ jáde là ń reflect lé lórí wákàtí. olóòlù ti ṣèdájọ́ kékeré fóun ó ti ní ọmọ ṣẹ̀jẹ̀ lábẹ́ ó ti mẹ́fọ̀ nílùú ó ti fa ìlera fún. ọmọ yìí ní nǹkan kan ò ṣeun pàápàá orí ọ̀fọ́ ọ̀hún ẹ̀dọ́ ó níbi tẹ́ ẹ ti rẹ́fọ̀ rí ẹ̀yìn lẹ mọ̀ òun ò sì ṣẹ̀jẹ̀ lábẹ́ so pákéjì ní gbogbo ẹ̀ ẹ wá òfa pákéjì ẹ̀. tẹ́ ẹ bá wojú ọmọ yẹn ẹ ti mọ̀ pé nǹkan ṣe. ojú ọmọ tó gúnrégè ní nǹkan ṣe ẹ̀yin gangan ní nǹkan ṣe sà nǹkan ṣe ojú ọmọ yẹn gúnrégè ọkàn ń wò kolokolo gbogbo nǹkan tẹ̀ ń ṣe ọkàn ń yà lẹ́nu ni ọkàn sáà ń wò pé sóun náà ló ń wá dà báyìí sóun náà ló ń wá rí báyìí ojú kí ni nǹkan ṣe. láti fẹ́ lọ́ra ẹ̀ sọ pé báyìí báyìí nìkan ti ń ṣe òun tọ̀ wọ́n lọ dé eégún lọ da obìnrin wọn ò dédé pẹran fún wọ́n lọ dé eégún lọ sọ obìnrin wọn ò dédé gbé ìtẹ́ni gbé sí lọ́rùn wọn ò sì dédé fa orí ẹ̀. so ńgbà tán dédi eégún àbí iná lọ da obì ìgbà tán wá da obì lọ́wọ́ sọ wípé kọ́ rẹran kẹ́ ẹ gbẹ́ran yẹn kọ́ lọ́rùn kẹ́ ẹ lọ fa orí ẹ̀ because bẹ́ẹ̀ ṣe ń bọ̀ lọ́mọ ẹ ti sọ wípé ẹni kọ́ kí màmá òun lọ ra blade kọ́ ra ẹran because àwa fọkàn sí pé inú 400,000 naira lẹ ti ra abẹfẹ́lẹ́ lẹ ti ra ẹran bọ̀dọ̀ mọ̀ ẹ sọ wípé láàyè ọ̀tọ̀ ni lẹ́yìn ẹ̀ lẹ wá pé ọkọ òun wọlé àti ẹnìkan ọkọ ń kọ́kọ́ bínú jáde wọ́n ní kẹ́ ẹ reduce owó tẹ́ ẹ fẹ́ gbà ẹ wá lẹ̀ lè reduce ẹ̀ 400,000 náà lẹ máa gbà tàbí kó jẹ́ pé ẹ béèrè ju 400,000 lọ kí yẹn wá sọ pé 400,000 ló wọ́n san ó transfer rẹ o ẹ gbà o àkáǹtì tó wọ̀ ọ̀nbẹ ń bí o receipt tán fi sanwó ọ̀nbẹ ń bí o ṣe é gbọ́ sà. eégún ní kí wọ́n ó ṣe ni wọ́n ṣe fún un tẹ́gùn bá gba màálù lọ́wọ́ ẹ̀ yóò ṣe gbé màálù kọ́rùn ún tí ó sì kó màálù mọ́rùn. gbẹngbẹlẹ́kù ni yóò so màálù mọ́rùn ẹ̀yin náà ti rí i pé àpọ́npo ni ẹ̀yin ti rẹ̀ tó lè dá màálù rò rí ẹ̀yin tẹ́ ẹjọ́ ọkùnrin gan sẹ́ lè dá màálù gbé yóò so màálù mọ́rùn so bí ni. tó ti yé ṣùgbọ́n tẹ́gùn ló ń gbà ní abo ẹran tí ẹ̀yin ẹgbà ìgbà kí wọ́n sì fa orí ẹ̀. ewúrẹ́ tán gbé kọ́ lọ́rùn ẹ̀yin rẹ̀ ọgbà nǹkankan ẹ̀yin rẹ̀ ọgbà síbí lásán ká tó sọ pé yọ ọgbà ìgbà ṣé ẹ̀dẹ̀ran tẹ́yìn ẹ̀gbà gbà mọ̀ ni òbúkọ abàmú rẹ́dẹ́rẹ́dẹ́
àwọn abo ẹran tẹ́yìn rẹ̀ gbagbá làwọn abo ẹran tán ti bímọ tán tóbi tán mọ́ tó yẹ pé tán bá ń lọ báyìí wọ́n mọ̀ yí ni àwọn yẹn náà mọ̀ pé ẹ̀yìn ẹ̀ gbagbá ọmọ ẹran lélẹ̀ tẹ́ gbé kọ́ lọ́rùn ẹ̀yìn rẹ̀ ò lè gba síbí kò lè gba kọ́ọ̀bù. tó lóòlù náà ìnirun lórí tí wọ́n fẹ́ ró lóòlù ni kí wọ́n forí ètò náà ìyá ẹ̀ gangan ni ó sì nìkan bá fa ó sì máa kó irun rẹ̀ lọ àtàwọn nǹkan míì ṣe rí àwọn nǹkan tí wọ́n so mọ́ lọ́rùn bíi ìkélé yẹn ó ti yẹ yín ẹ rí i pé ńgbà tí ń jó yípo Ògún bẹ́ẹ̀ náà nìyẹn náà ló gbó bí àjà ìkarahun ògbẹ́ wọ́n fi bá a ré ikú wọ́n fi bá a ré ìdànù ẹran yẹn ikú tí òun ìbá kú ẹran yẹn ló bá kú ẹ̀ kú ìdí nìyẹn. n tó ń dùn méjì ni pé gbogbo nǹkan tá a ṣe wà wasted kí nìdí tí wà wasted ni pé ọmọ ẹ̀ òró lóòlù kò ya olóòlù kò rìkọ́ọ̀dù olóòlù ìyànjẹ lásán ni lóòótọ́ àfipò kìkì ọmọdébìnrin ni ṣùgbọ́n ìyànjẹ lè mérí ń bẹ̀ tó pọ̀ jù cheating ìdílé olóòlù sì gbọ́dọ̀ san sí tọmọ ìbá léèyàn lẹ́yìn o. tẹ́ fi dú ẹ̀jẹ̀ rẹ̀ yẹn lé ní orí ọ̀nà méjì nìyẹn máa gbà rólóòlù tàbí jù bẹ́ẹ̀ lọ ẹ ń bá rólóòlù face to face ibẹ̀ náà ni ó kù sí ẹ̀jẹ̀ rẹ̀ ó gbẹ kíákíá ni ìgbà ẹlẹ́rìí tó ń lu ọmọ sọ pé kó lòdù sí bí ṣe ń ṣe ìbá àjọmọ bíbí inú ẹ̀ ó ti bọ́dún lọ́nà tí yẹn bá wá ya fọ́tò irú tí ọmọ yẹn ṣe tí Wasila ṣe tí ò bá wá fúnra padà bó ṣe wá yẹn ijó oníjọ́ Wednesday ìjọ ọ̀túnla kọ́ ọ̀túnla ni ó sì lẹ́wọ̀ yóò kù ní jẹ́ bẹ́ẹ̀ tàbí kọ́ máa ṣe gángan kó ya wèrè ìdájọ́ tó bá wo lóòlù fún kò gbọ́dọ̀ kọjá ọjọ́ méje. now tó bá fẹ́ jẹ́ kí kinní yóò make sense dáadáa òòṣà tá a bá ti mọ̀ wípé àfẹ́ kó dónú fọ́tò láyé ìsìn tá a wà yìí o lóòótọ́ mo láìkí ọwọ́ tí àwọn olóòlù fi mú nǹkan wọn ẹ ń bá yà fọ́tò ní tí ó ṣẹlẹ̀ sí lélẹ́yìí láyé àtijọ́ àwọn nǹkan wa tó jẹ́ original pé bá yà fọ́tò kò ní àpíà kò ní hàn ẹ̀ ní rí so ọlọ́run ràn wá lọ́wọ́ báyìí o. so ọmọ yẹn ìràpadà ni wọ́n ṣe fún ìràpadà lásán ni kò sí ní tó kàn pẹ̀lú orí fífá kò sí ní tó kàn pẹ̀lú kó máa fẹsẹ̀ rìn tí irun ẹ̀ bá ti kún bismillah ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ fún ni pé kó má ti máa gbé nǹkan sórí o kọ́tà kájẹ́ kí atẹ́gùn ọ̀fẹ́ sí ò ní orí kó ló lọ wá bẹ̀ wò. kó ló lọ wá bẹ̀ wò kọ́dà ń gbóló olùfẹ́ fẹ́ yàwó kékeré ó sì ti wà ní ọkọ mọ́ ti wà ní ọkọ. mo nífẹ̀ẹ́ ọmọ yẹn àwọn tí wọ́n jẹ́ bí ọ̀tá egungun olóòlù ní àsopọ̀ ọmọ ti kú ọmọ ń bẹ láyé o. all right sáìdì ọ̀dọ̀ tí wọ́n nu ẹja gbọ́ sáìdì ọ̀dọ̀ tí Wasila náà ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ṣùgbọ́n mo gé kékeré ń bẹ̀ kékeré òun ti tó láti reflect lé lórí. salatu wassalamu ala rasulillahi mubarak adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún Ọlọ́run òun nìkan lọ́ba ní sámà òun nìkan lọ́ba ńlẹ̀ kò lórogún kò lọ́ba kan kò ní mọ̀lẹ́bí kò lára kò lẹ́bí òun nìkan ní dáadáa rí gbogbo ayé pátápátá so subhana òun nìkan náà ló sì lẹ́tọ̀ọ́ kéèyàn ọmọ ẹjọ́ sí fún so òun náà dúpẹ́ fún ọmọ ẹjọ́ sí fún ọlọ́run kàtí lè fánà sọ́lọ́ sọ́lọ́ ọlọ́run kàtí lè fánà sí àti ọ̀sán ní àpapọ̀ ní òní on the 4 days 2026 a wà ní àdúgbò ọ̀rẹ́ méjì lẹ́yìn àtolú lọ́rẹ̀ méjì ńlá wà báyìí níbi ìṣẹ̀lẹ̀ Wasila tí àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n ń gbé wípé ó ti kú o Wasila ti kú o pàtàkì jùlọ ọmọ tí máa ń pè rẹ̀ lọ́tá ọlọ́run yẹn tó jáde pé ó ti kú pé torí kó ti rí olóòlù òun ló fi kú so wájú ṣọ́ọ̀bù Wasila la wà lónìí. ok àwọn èèyàn kan sọ wípé she presented fake receipt
òfin wà láti drag ara wọn náà tó bá ní wọ́n gbowó ṣe bí wọ́n print statement of account àkáǹtì wo la send ẹ̀ sí àkáǹtì báyìí ta ló ní opin nọ́mbà náà fi ń ṣí á sì wẹ́n tó ní nọ́mbà. tí a ti wá wádìí sí lóòótọ́ ni kọ́mọ̀ jẹ́ pé kùlà ń bá sọ̀rọ̀ kí Wasila kọ́kọ́kọ́ kí gbogbo ara lé kí ló kọ rẹ̀. Wasila tó lọ sẹ̀kínẹ́tì. Wasila tó máa sẹ̀kínẹ́tì. tí gbogbo àwọn èèyàn mìíràn Adéọlá tí ò kẹ́ ní TikTok. ok Adéọlá tí ò kí ẹ̀. Adéọlá tí ò kí ẹ̀ ní TikTok. Adéọlá tí ò kí ẹ̀. so kí bó ló ṣe ṣẹlẹ̀ ní ṣókí ọ̀rọ̀ òṣèlú. ní ọjọ́ tọ́ọ̀sì tí Oloolu wá sí àdúgbò orí báyìí mo wà nínú ilé ní òkè bẹ́ẹ̀ nínú ilé ní òkè bí tá a ti kókó ibẹ̀ ni mo wà bọ̀ nínú yàrá bí tá a wà nẹ́ẹ̀tì wà níbi ojú oúnjẹ òun ibẹ̀ ni mo ti ṣe fídíò mọ́tò àwọn àmọ̀tẹ́kùn àti àwọn èrò tí wọ́n wà ní títí káàkiri pé wọ́n dúró de Oloolu kọjá níbí báyìí pé káwọn èèyàn lè máa sá lọ pé Oloolu Atolu ni mo kọ síbi fídíò yẹn pé káwọn èèyàn fídíò ló ṣe àbí fọ́tò fídíò àwọn àmọ̀tẹ́kùn tí mo ṣe yẹn mo wá kọ Oloolu Atolu síbẹ̀ káwọn èèyàn mọ̀ lè wá gba ọ̀nà bíbá ìwá padà bọ́ mo ṣáà post fídíò yẹn bó ṣe dálẹ́ àwọn èèyàn ní kí n delete àwọn èèyàn mẹ́sẹ̀jì mi TikTok wọ́n ní kí n delete àwọn fídíò yẹn pé kò dá ẹ̀kọ́ mo lè delete ẹ̀ lójú ẹsẹ̀ lórí mo pé wọ́n ti screenshot fídíò yẹn wọ́n ṣáà wá bá mi lọ́jọ́ Saturday lọ́jọ́ Friday ní bí ọwọ́ ọ̀sán ó ṣe lọ́wọ́ wọn ya àwọn Sokoti àtẹnìkan àwọn wàá mọ Sokoti tí ń sọ ń pa rẹ̀ kò gbọ́dọ̀ ṣe Sokoti kan náà ni kò gbọ́dọ̀ jẹ́ Sokoti kan náà. wọ́n ní ṣé mi ni mò ń jẹ́ mi ì sí ní ṣọ́ọ̀bù mo lọ àdúgbò fún ìṣẹ́lẹ̀ ó lè pọ́n náà dí òrò mi ìmọ̀ bẹ̀rẹ̀ bí mo ṣe dé ṣọ́ọ̀bù padà ní ẹ̀ka ìjọba sọ́ọ̀bù sọ pé ṣé mo láwọn tí wọ́n ń wá mi mo láwọn òkú tó ní wọn tó dúró níbi pọ́ọ̀pù tó wà ní ọ̀kan ọ̀dọ̀ wọ́n wá ní kí mi wá lọ bá wọn wọ́n ti wá bá mi ní ṣọ́ọ̀bù nìyẹn pé ṣé mi ni mò ń jẹ́ Adéọlá tí òkè wọn á ní ẹ wọ́n kẹ́ bẹ̀rẹ̀ sí ní àwọn tó ní mí ṣe pé wọ́n ní bàbá mi kìíní bàbá mi dẹ̀ ti kú ìyẹn ò ṣe mí bó ṣe wá di wọ́n sàlẹ̀ àwọn gbé mi lọ ní nǹkan kan àwọn tí wàá gbé mi bọ̀ ní ìsìn bó ṣe pa àwọn ọlọ́pàá ní ẹ̀kọ́ ẹ̀kọ́ wọ́n sà àwọn èèyàn sábà mi bẹ̀bẹ̀ nǹkan kan àwọn tó wà lọ́dọ̀ àwọn balógun àdó amúkan wọ́n ní kò sọ́wọ́ mẹ́ káwọn sàgbé mi lọ bó ṣe wá di. problem tí mo kọ́kọ́ ní ni pé ọmọ yìí ò rólóòlù Olóòlù ò gbàbẹ̀ kí la arrest ẹ̀ fún gangan kí la gbé fún initially wo ni wọ́n jọ sọ kó tó di pé wọ́n ò gbé. àwọn adébí ọ̀rẹ́ méjì ní Sokoto sọ pé kọjá káwọn òde ọ̀dà wọn eléégún ní ìròyìn ajé kọ́mọ gbé mi lọ́dọ̀ àwọn kábíyèsí nǹkan wọ́n sàn pariwo pé Olúbàdàn ní káwọn bá gbé mi Olúbàdàn ní káwọn wá mi rí Olúbàdàn ní káwọn wá mi kù àwọn mi yóò ṣẹ̀wọ̀n ẹlẹ́wọ̀n màá ṣẹ̀wọ̀n pé tí mo ṣe yí ìwé wọn ni ó jà sí nǹkan kan nítorí èyí sí Olúbàdàn ló ti lọ́wọ́ sọ́wọ́ mi nǹkan wọ́n ṣàmú mi lọ wọ́n mú mi lébẹ̀ fún ti ẹ̀kúnlẹ̀ mò ń bẹ́ wọn wọ́n ní àwọn èèyàn tó wà mí ní pé wọ́n gbé mi lọ sí police station padà pé àwọn ò dàbí kí n bó ṣàṣe lọ́jọ́ Saturday òní wọ́n ní wọ́n kàn gba béèlì mi wọ́n dẹ̀ gbà mí wọ́n gbà mí jáde bẹ́ẹ̀ mo sùn dẹ̀ mọ́júmọ́ mo sa gúgú mọ́júmọ́. kò sọ agúgú mọ́júmọ́ torí pé o ṣe fídíò tó kàn pé Olóòlù Atolu lásán ok kì í dẹ̀ ṣe inú fídíò yẹn kò sọ Olóòlù gangan nínú fídíò. mi ìmọ̀ tó ń jẹ́ Olóòlù gan mi rí àwọn èèyàn tó súnmọ́ Olóòlù gan bẹ́ẹ̀ àwọn tó dúró káàkiri àtàwọn àmọ̀tẹ́kùn àwọn àgbáyé náà ń gbọ́. bọ́ ṣe wá di wọ́n ti gba béèlì mi tán ní wọ́n sọ wípé àwa bọ́ta mo ti ẹ̀kọ́ bàtà mi dání pé kí n máa wọ́n wá ní pé kí n lọ wọ́n ní mọ́tò ibo ni a tún lọ wọ́n sọ pé mò ń lọ sí òde ajé pé wọ́n fẹ́ ṣe òwò fún mi àwọn èèyàn mi tọ́lẹ̀ tẹ̀lé mi náà àwọn náà tẹ̀lé mi wọ́n ní ká mọ̀ ní ṣùgbọ́n táwọn sáde bẹ́ẹ̀ wọ́n ní káwọn ọmọ mi lọ ra ẹran wọ́n lọ ra aṣọ pupa tán ra bíléèdì torí mọ́ mi yóò bá mi fa irun orí mi nígbà tí wọ́n ṣe gbogbo ẹ̀bọ̀ nǹkan tí wọ́n kàn ní pé kí wọ́n wá gbé ẹran sí mi lọ́rùn wọ́n ní kí n máa gbé nìṣó nídìí ògùn kí n jókòó sórí odó mo sáà dọ̀bẹ̀ mo ṣe bẹ́ẹ̀ mo bọ́ ṣọ mo ṣe gbogbo ẹ̀ bó ṣe wọ́n ṣàṣetán wọ́n wá mú ẹran yẹn wọ́n pa ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n pa sí mi kásá ni wọ́n pa orí mi gan-an ti pa torí orí mi lẹ̀jẹ̀ rẹ̀ tún lé straight wọ́n pa síbẹ̀ wọ́n dẹ̀ dà sí mi lórí wọ́n ṣàṣetán táṣe wọ́n ṣetán táwa wọ inú ilé náà wá sọ pé wọ́n fẹ́ ṣe láìfù fún mi kí wọ́n máa ṣe fídíò fún mi wọ́n máa ṣe láìfù bí wọ́n ti ń ṣe kíní yẹn náà àwọn èèyàn náà ń ṣe fídíò táwọn èèyàn tẹ̀ ṣépè fún mi tán àwọn ọ̀tọ́ ń ṣàdúrà àwọn àwọn dẹ́ẹ̀ tó wà ní àwọn ọmọ tó wà mẹ́ ìpè làwọn ń ṣe pé kí wèrè gbé orí òkè nǹkan wọ́n dẹ̀ ní kí n jó káàkiri ìdí ogun wọn mo ṣáà ṣe gbogbo nǹkan ní kí n ṣe tán ti wá ṣe tán mo ṣáà wọlé wọ́n ní ẹ̀jẹ̀ yẹn gbọ́dọ̀ gbẹ̀rù làpéjọ kejì ní kí n tó wẹ̀ àárọ̀ ọjọ́ kejì mo ṣe gbogbo wọ́n wá ní wọ́n fẹ́ ṣe láìfù o pé wọ́n máa ṣe láìfù fún mi láìfù tọ́lẹ̀ máa ṣe wò ó láwọn nǹkan tí mo gbọ́dọ̀ sọ nínú láìfù tọ́fẹ́ sí àwọn nǹkan tó wá ní kí n sọ ni wípé ẹ̀jẹ̀ àgbà tí mo ti fojú kan Olóòlù
ara mi ò balẹ̀ láti sọ ẹ̀ tí mo fi wá sí òde ayé táwọn ẹ̀mí fún mi wá síbẹ̀ níwà àwọn náà wà gbé mi ní ṣọ́ọ̀bù mi. kò sọ yẹn wọ́n ní kí n sọ. tó sì rí bẹ́ẹ̀ fún wọn. rárá o nǹkan kan ò ṣe mí. wọ́n wá ní pé kí n sọ bẹ́ẹ̀ pé ẹ̀jẹ̀ ń dà lára mi pé àgbà ni mo fi ẹ̀jẹ̀ létí àti ìdí èmi ò dẹ̀ ẹ̀jẹ̀ kankan mi fi kankan sára kódà mi píkàdù gò tí ì dé mi ì ṣe mo sàṣọ ọgbọ́n tán ní kí n sọ gbogbo ẹ̀ pátápátá kó sì ní kí n sọ pé ara mi ò yá ara mi ò balẹ̀ nǹkan kan gbogbo ẹ̀ ni mo sọ wọ́n dẹ̀ ní pé nǹkan táwọn fẹ́ ṣe ti tán pé àwọn èèyàn mi lè mọ́ lọ. bá ṣe wá ṣe tán náà wá pé dádì wa àti ọkọ mi wọlé ìyẹn sábìnú jáde bóyá wọ́n ní wọ́n sí pé nǹkan kan bú òun pé ìgbà tóun ní ká bá wọn reduce owó tán fẹ́ gbà lẹ́yìn ìgbà tára ogun nǹkan tán ní kára wọ́n sì wá gba 400,000 lọ́wọ́ ọkọ mi ó ṣe transfer yẹn fún wọn láti opin ní rìsíìtì wà lórí fóònù ẹ̀ wọ́n gba 400,000 lọ́wọ́ ẹ̀. owó bẹ́ẹ̀lì ni ẹ o. rárá náà ni owó bẹ́ẹ̀lì ló náà ni ó ti yé mi. ní àwọn ọlọ́pàá gba ti lọ́tọ̀ bá wọn náà ṣe wá. tí mò ń sọ yé mi sẹ owó bẹ́ẹ̀lì ni olóòtú. àwọn sáà wọ́n ṣàgbà 400,000 wọ́n gba 400,000 ní ọwọ́ ọkọ mi tó ṣe fún wọn ní transfer. ok ìwọ̀nba tí mo kọ́ọ̀tì nínú fídíò yẹn ni 20-something minutes ni ní láti gbé gbogbo 20-something minutes yẹn tí n bá ti pick point mo fẹ́ pick. So now receipt leléyìí o 1st of August ní date tó wà ńbẹ̀ 2026 ìrọ̀lẹ́ dẹ̀ ní 5:18:55 seconds. Receipt details Ọlábánjí Waheed Ọládẹ̀jọ nló dàbí nló send okay nló receive ẹ̀ okay recipient details Ọlábánjí Waheed Ọládẹ̀jọ bó bá jẹ́ pé fake receipt ni àmọ́ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ that is number 1. Sender details Tìmílẹ́yìn Ọláìdé Ọlánrewájú tó bá ti jẹ́ orúkọ ọkọ Wasila nù then ọ̀rọ̀ parí opay to opay ni lágbára Ọlọ́run. So now òun náà lélẹ̀ 400,000 naira receipt ọ̀hún lélẹ̀ yìí but àwọn èèyàn kan sọ pé fake receipt ni mo mọ̀ pé tó bá jẹ́ fake receipt tó bá jẹ́ pé rọ́ ni Wasila pa brother mi ìgbìyànjú the effort mo ti ẹ̀gbọ́n gbà tó ń sọ wípé ó ń ṣetán láti return láti refund Wasila pẹ̀lú 400,000 naira ìgbìyànjú wọ́n fowó ṣòfò. Àwọn tí wọ́n gbowó lọ́wọ́ àwọn Muslim community ti dáwó fún yes àwọn Muslim community ti ṣe kíni wọ́n ti dáwó fún that is number 1. And secondly ẹ̀gbọ́n ò ní gún baba lẹ́sẹ̀ káyọ́ lẹ́sẹ̀ ọmọ ẹ̀ ń bímọ ọ̀ràn ní pọ́n ìwúrẹ́ tó da fánú ẹ̀jẹ̀ rẹ̀ láìkó àwọn tó jẹ gbì náà ní kí wọ́n kú gbì àwọn tó gba 400,000 náà ní kí wọ́n dá padà bó bá jẹ́ pé wọ́n ti pín kí wọ́n dá padà ẹ̀ ń bá ti ná tiẹ̀ kó gba lóònù tàbí kó yáwó. So do you have receipt? Receipt lélẹ́yìí sẹ́ni yóò gbọ́ ni this is the receipt rèé receipt lélẹ́yìí 400,000 lẹ́ ń wò gàràgbà wọn gidegbe na you dey see. So now àwọn tí wọ́n gbowó òun náà ni kí wọ́n dá owó ọ̀hún padà. Now ẹ jẹ́ kí n sáré ka write up kékeré ni o kí n tó máa lọ o. Wasila accused of filming Oloolu masquerade. Wasila, the female TikToker at the center of the controversy surrounding the annual Oloolu Masquerade Festival in Ibadan, Oyo State, has revealed that officers at Agugu police station in Ibadan got a sum of 40,000 naira before her family could secure a bail after she was detained for a night. Kódà kan detain èèyàn fún ìṣẹ́jú kan. Kàrámọ̀ ní káyẹ̀sẹ̀ mọ́ sọ pé ọlọ́pàá gbowó, naturally ọlọ́pàá ó gbowó. N tó bá mú ọ tó fi dáṣẹ̀ wọ police station. Wọ́n fi ọ́ sẹ́yìn káńtà ẹ fẹ́ yanjú ọ̀rọ̀ ẹ̀ yanjú ẹ̀ láti inú ilé yín police station lẹ ti fẹ́ yanjú ẹ̀ ẹ sanwó kẹ́ tó jáde kó mbẹ̀ kódà kó jẹ́ pé tó arrest èèyàn ńlọ́fẹ́ bail lọ́fẹ́ sọ pé kó ń tọ̀ ń jáde padà yóò bail ẹ̀ pẹ̀lú owó ni ó lè fi hàn sẹ́yìn káńtà kó wá sọ pé ẹ a ti yanjú ẹ̀ láàrin ara wa ṣe ti gbọ́ ẹ̀fẹ́ lè tó kulẹ̀ àlọ́mọ yanjú ẹ̀ lé wọ́n sọ pé ẹ ṣe
ẹ sáyìn bail bond iye tẹ̀sán fún bẹ́ẹ̀lì lélẹ́yìí níbo náà ti ń ṣerú ẹ̀ ẹ wọ police station lọ́fẹ̀ẹ́ ẹ jáde bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ n tí ì gbọ́ rí in the history of this country. She also revealed that her family carved out a whopping sum of 400,000 naira to appease traditionalists attached to the Oloolu masquerade family. Àwọn sọ̀ǹgbẹ Oloolu ló gba 400,000 naira. Ẹ̀tùbọ̀n síré ìbọn ní fọ́ ẹ̀tùfà ìbọn ní fọ́ because lọ́kàn wọn wọ́n ti fọkàn sí pé àwọn ti rí múgùn rí múgùn o aláyé ibi tá a wà yìí o múgùn kan ò sí o. So the receipt of the 400,000 naira given to the Oloolu traditionalists by Wasila family, she made these allegations while speaking on a live video show at the two anchored by Seun Special on Thursday morning. She emphatically stated that she was actually forced from her home after she posted a clip on followers of the Oloolu on TikTok. Denier, according to her, she said, and I quote, "I did not post the Oloolu. I only posted the scene involving the security and other people around the environment. After I did this, I was advised to delete and I did. Later, some people came and told me that they were from the Ibadan palace." Okay, gbogbo nǹkan yẹn náà ló ti sọ jàre. Ẹ mọ̀ ẹ̀sẹ̀ já tó mọ kàǹtì ò nídìí mọ́. Gbogbo tó fẹ́ sọ náà ló ti sọ. Gbogbo nǹkan yẹn náà ló wà nínú write-up tí mo ní síbí báyìí. Now, mo fẹ́ sọ̀rọ̀ kan láàrin ọ̀rọ̀ tí mo sọ yẹ. Mo wá ní pé kí n má gbàgbé. Ńgbà tí mo ń wo fídíò, ẹ mọ̀ pé fídíò lèmi ń wò, fídíò mo ń play. Mo wo fídíò ìgbà tán wà nídìí Olóòlù yẹn. Bẹ́ẹ̀ nìkan ṣe ń ta ọtí sídìí igi tí wọ́n ti bóyá igi tán ti ń bọ̀gún. Do you know? Àwọn èèyàn ní kọ́sì, wọn ò dẹ̀ nírònú. Sinapu sachet ló ti ń ta ọtí sídìí ẹ̀. Ó wà ridiculous. And mo fẹ́ jẹ́ kí kíní kó yé gbogbo wa. Quote me anywhere. Kò sí èèyàn gidi nídìí eégún mọ́. Ẹ quote me anywhere. Ọmọ ìta ló ṣẹ́kù nídìí àwọn tó ń gbé eégún. Sorry to say that but that is 100% reality, and you know me very well that I will always say nothing but the truth. Mo wà nínú àwọn tí ń gbè lẹ́yìn ìṣẹ̀ṣe, mo wà nínú àwọn tí ń support ìṣẹ̀ṣe, mo wà nínú àwọn tí ò fẹ́ kí ìṣẹ̀ṣe ó kú, but fẹ́yìn tẹ́ ń ṣe ìṣẹ̀ṣe láti adjust. Because àwa tá a kàwé ti kú òní díẹ̀. Ẹ má bínú o, n sọ pé kéégún ó kú o, n sọ pé kán má sọ̀rọ̀ mọ́ o. Ṣùgbọ́n láì sí ẹ̀sìn, láì kìí sí ẹ̀sìn, àwa tá a kàwé ti kú òní díẹ̀. Àwọn kan náà ni wọ́n máa gbé, ṣùgbọ́n àwọn tí ń bẹ́ẹ̀ wọn yàtọ̀ sí tọ́ọ̀gù wọn yàtọ̀ sọ́mọ ta. Nẹ̀sìn. Gbogbo àwọn tí ń tẹ̀lé eégún lẹ́yìn, àti Olóòlù ẹ lọ wò dáadáa. Ẹni eégún lónìí. Àwọn tí tó ṣẹ́kù sẹ́yìn wọn, ọmọ ta lọ́pọ̀ jù ń bẹ̀. Àwọn amugbó, àwọn tí ń mutí, àwọn tí ń fi nǹkan ló pọ̀ lẹ́yìn àwọn tí ń tẹ̀lé eégún nìsín. Àwọn esin ọ̀kọ́ kú. Majority wọn gan ni máa ń so eégún lẹ́nu. Majority wọn ní ń gòyàn lọ́bẹ, majority wọn ní ń gòyàn nígò, majority wọn ní ń fàdáyọ. So, ó bẹ́tà kábálẹ̀ adjust. Ẹ lọ wo àwọn eléégún dáadáa. Kójọ́kùnrin o, kójọ́bìnrin tí bá ń tẹ̀lé wọn lẹ́yìn, ẹ rí pé ọmọ ta ló pọ̀ nínú wọn. Because you can never be a graduate, a master's holder or a PhD holder or a doctor or a lawyer kó wá kẹ́gbadá ní kó máa tẹ̀lé eégún lẹ́yìn. Quote me, quote Àkàndọ̀rọ̀ Ayọ̀kọ̀ǹkọ̀ anywhere. Mo study wọn dáadáa, mo bá wọn pàdé dáadáa, mo wo orú èèyàn tí ń bẹ lábẹ́ ẹ̀kú. They must take something hard to become a little body, abi. They are most Wasiu Akeem, most from Muslims. You are very, very correct about that. Christian náà dẹ̀ wà láàrin wọn. Kọ̀ọ̀kan wọ́pọ̀ ni. So, mi ò sọ pé kélégún ọmọ sọ eégún o tàbí kó lóró ọmọ sọ̀rọ̀ o. Ṣùgbọ́n decorum gbọ́dọ̀ wà.
jàgídíjàgan inú àwọn tí ń tẹ̀lé eégún lẹ́yìn ló máa jẹ́ kí wọ́n stop eégún lọ́dún díẹ̀ sásìkò yìí kì í ṣe nítorí ọ̀rọ̀ ẹ̀sìn gangan ẹ̀kọ́ lẹ̀kẹ́ korúkọ mi sí. eégún bí eégún tẹ́ ti ń pààyàn tẹ́ bá ti pààyàn ìjọba máa wà forced láti cancel ẹ̀. So àwọn tó ń gbé eégún àwọn tó lé eégún wọ́n máa ń designate èèyàn fún eégún ni ṣùgbọ́n gbogbo àwọn tán designate fún eégún ló ti yọ̀ǹda eégún ìjọ́rí tí wọ́n ń bẹ lóko wájú nìsín wọn ò wá lé eégún. òye tó yé mi gan ni pé majority àwọn tí tó ń gbégún gan wọn ìsọmọlé ilé eégún quote me anywhere so wọn pé lélè mi ń gbé so I know many things. Majority wọn ọ̀rẹ́ wọn ní gbégún wọn kàn sọ fún pé ṣé wàá gbégún lọ́dún yìí ni tó bá ti lóun ò ní gbé jẹ́ ń gbégún rẹ̀. So majority believe pé àsìkò ọdún eégún ni táwọn bá ti wà nú ẹ̀kú àwọn ò rí ibi tọrọ owó ẹ̀fẹ́ eégún lówó owó ọdún mi dà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ràn wá lọ́wọ́ Ọlọ́run bá wa ṣe ọmọ káàrọ̀ òjíire ká má bàa gbé lẹ́yìn kóró wọ́n má bàa parẹ́ ẹ̀jẹ̀ àfọgbọ́n kún ẹ̀jẹ̀ àfọgbọ́n kóró ṣe gbogbo nǹkan kọ́ ni jàgídíjàgan ẹni tẹ́ lè kó lọ́rẹ́ níbi tá a ti ń mìsì ẹ̀ ni pé ọlọ́kadà tí ń kọjá lọ jẹ́jẹ́ téèyàn ń bẹ lẹ́yìn ẹ̀ mẹ́ni tó wà lẹ́yìn ẹ̀ ẹ̀dẹ̀ kọ́rẹ́ bò ọlọ́kadà tí ń kọ̀ gádà lọ ẹ̀dẹ̀ kọ́rẹ́ bò mọ́ kí n jọ sọ̀rọ̀ decorum gbọ́dọ̀ wà àtúnṣe gbọ́dọ̀ wà ẹni tẹ́ lè kó lọ́rẹ́ lẹni tó náà kó ọ̀rẹ́ dání àwọn tó kù ẹ̀fọ́rẹ́ halẹ̀ mọ́ wọn ni mò ń sọ ilé ìfọ́ àwọn tó bá jẹ́ léegun kán ó lè adjust torí gbà tó bá ṣẹlẹ̀ àwọn èèyàn ó rí fáà sọ̀rọ̀ tí mo sọ lọ́jọ́ iwájú ẹnìkan sọ bẹ́ẹ̀ fún wọn ọ̀gbọ́n ni nkobi ká na èèyàn ẹni ẹlẹ́ni lọ́rẹ́ ló lè bíjà ọmọ alákọ̀wé tẹ́nìkan kan ò kó pa gẹ́rẹ́bò rí tọwọ́ ní kàtẹ́ kọ́rẹ́bò lẹ́sẹ̀ ara ò kàn ó lè má lè jà ń bẹ̀ wọn ó lè dúró dè lọ́nà ńjọ́ mi tó bá sì jẹ́ kọ̀rọ̀ ni ó lè bọ́ aṣọ lójú eégún. So ẹ jẹ́ wà very very careful gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ á ṣe nílànà tó tọ́ gbogbo ọdún eégún pátápátá kí wọ́n jó lọ sọ́jà kí wọ́n jagbo lọ́jà láàrin ara wọn ẹ ń bá kó àtòrí dání ẹ fún látòrí ó ní ó da tiẹ̀ padà bọ́n ṣe ń jagbo nìyẹn ìsọmọ tí ń bọ̀ láti skul tàbọ̀ ẹni tó wá sáàfù nílùú yín kẹmọ kọ́rẹ́bó it's not done like that. nítorí bá sì ti béèrè owó ọdún lọ́wọ́ ẹ̀ tí ò bá fún yín kò túmọ̀ sí pé kò lè fún yín lẹ́ẹ̀mí ohun ò dẹ̀ fún yín nìyẹn kò túmọ̀ sí pé lómi ò lè fún yín ìyẹn ò túmọ̀ sí pé kẹ́ ẹ̀ ná. torí majority àwọn tí ń gbégún ló ti sọra wọn dọlọ́pàá ọlọ́pàá míì tó bá ti béèrè owó lọ yín tẹ́ ẹ̀ bá ti fún yín yóò sọ pé kẹ́ park. ìtọ́jẹ́ ń bá àwọn kan jà lọ́nà Òṣogbo ń jẹ tanu àbíjọ́ wo gbọ́dọ̀sẹ̀ tó lọ́dẹ ni gbogbo ìgbà tí n bá ti débẹ̀ náà máa dá mi dó kí lẹ fẹ́. customize number ni mò ń lò ẹ ti rí tèmi gan bá dẹ̀ ti fẹ́ dọ̀dọ̀ ọlọ́pàá ni màá ti wáìnì ní gíláàsì iwájú lẹ̀ màá ti wáìnì ní gíláàsì ẹ̀yìn lẹ̀ fún yín láti wọnú mọ́tò. but ìkan bẹ́ẹ̀ tó jẹ́ pàdí mi he will always stop me mo dẹ̀ rí gẹ́gẹ́ bí n tó wà insulting why stopping me all the time. dojúmọ́ kọ́ ni wọ́n mọ̀ fún yín lówó dojúmọ́ kọ́ ni inú èèyàn máa ń dùn bẹ́ẹ̀. èmi tẹ́ fẹ́ gbowó lọ́ọ̀ mi lè bá ti jẹun láàárọ̀ ọjọ́ náà you expect me to just be giving you money. ńgbà tí mi sọ olóṣèlú àwọn olóṣèlú ọkọjá lọ́dọ̀ yín ẹ̀ pamù sẹ́gbẹ́ kan ní ẹ̀ nílè béèrè owó lọ́wọ́ wọn. àwa lára àtàgó tọ́jẹ́ pé kálukú ń gbìyànjú bó ṣe fẹ́ jẹun bó ṣe fẹ́ mu ni. nǹkan tó wà níwájú ẹ̀ bá ní dá mi dúró. àwọn fẹ́ wo búùtù mi mo sì sọ kálẹ̀ mo fẹ́ sí búùtù fún èkejì sọ pé àwé kóńkó ẹ máa lọ ìdánwò no you ni àwa mọ̀ yín kíní kankan mo ní rọ̀ o ẹ jẹ́ ó ṣiṣẹ́ ẹ jẹ́ sí búùtù náà o. ṣé bí ìwé ọkọ̀ lẹ́bẹ̀rẹ̀ Ọlọ́run ní jẹ́ kí n rówó ra mọ́tò kí n má rówó gbàwé. ǹdẹ̀ ní gbé mọ́tò sójú ọ̀nà láì ní license kò sí ntọ́lọ́pàá fẹ́ béèrè tí road safety bẹ́ẹ̀ béèrè tí ò sí nínú mọ́tò mi I owe you no money so whatever I give you is bonus 100%. so lẹ́yìn ẹ̀ mo rẹ́dì láti ná tán fún yín bí owó ó dẹ̀ ní dábì dó tán kó tún wá pé ilẹ̀ ẹ̀ bá wà nǹkan kan bàbá ńlá wa bẹ̀ ò lè gba sísì lọ́ọ̀ mi mọ́
sọ̀rọ̀ fún mi politely góńgó èmi gangan fúnra lára mi ti máa ń múra sọ́wọ́ torí pé àpọ́nlé ni ìwọ́n kì í ṣe pápá wá sọ diṣẹ́ ìjọ tó bá wà lọ́kàn mi ń ó fún ìjọ tí ó bá ti wá sọ́kàn mi Júpítà ti gbowó lọ́wọ́ èèyàn ò lè gbà á. So àwọn eégún náà ti wá sọra wọn di ọlọ́pàá bẹ́ẹ̀ ọlọ́pàá tẹ́ bá ti fún wọn lówó wọn dá ń dúró road safety míì tẹ́ bá ti fún wọn lówó wọn dá ń dúró ìgbà náà sọ pé àwọn fẹ́ wò wí àwọn fẹ́ wò ó dẹ̀ fún wọn. Problem táwọn transporter ní ni pé wọn ò kí ń gbàwé ọkọ̀ wọn ì dẹ̀ ní láńsẹ̀sì. So ọlọ́wọ́ ṣàánú wa o àṣà káàárọ̀ òjíire kò ní wọmi kò ní parẹ́ o ṣùgbọ́n ẹ jẹ́ ká fọgbọ́n ṣe o. Ogun tó wà against àṣà ogun tó wà against ìṣẹ̀ṣe ọ̀pọ̀ o ẹ̀yin lẹ mọ̀ o kò tí ì jẹ jáde ni o because ìwé àmọ̀jù ẹ̀kọ́ àkọ́jù ó ti fẹ́ dà àwọn èèyàn kan lórí rú to the extent pé wọn ò fẹ́ mọ ẹ̀tọ́ mọ́. Ọmọyẹlé Sowore post kìíní kan sórí Facebook lénìí pẹ̀lú ọmọ kékeré tí wọ́n lò ń bí ọdún Ọ̀ṣun Òṣogbo ó ti fẹ́ mọ béèrè justice fún ó ti fẹ́ mọ sọ wípé ìlòkulò ìwé ni ń pé torí pọ́ ọmọ yìí ò tí ì lè dánú rò pé báwo náà ṣe máa gbé gba Ọ̀ṣun Òṣogbo lé lórí wọ́n ṣe máa gbé kọ́ wá rúgbá pé wọ́n manipulate ẹ̀ ni kò tí ì lè dánú rò mo wà náà tó fún lẹ́sìn bẹ́ẹ̀ pé kọ́ gbẹ́nu ẹ̀ sọ́hùn ntọ́ bá mú Christian tó lè mọ́ ọmọ ẹ̀ lọ church tó mú Muslim tó lè send ọmọ ẹ̀ lọ sílé kéwú òun náà ló mú oníṣẹ̀ṣe láti fi ọmọ wọn sí lànà kan tí wọ́n ń ṣe. I said that mo comment bẹ́ẹ̀ sórí post Ọmọyẹlé Sowore pé kó shut up tí ó bá mọ nǹkan tó yẹ kó sọ tí ó dẹ̀ mọ nǹkan téèyàn máa ń dá sí kó lọ wábi jókòó. Mo béèrè lọ́wọ́ ẹ̀ pé sáwọn ọmọ tiẹ̀ gangan ń lọ church tán bá ti ń lọ church ẹnìyẹn náà ní right láti gbégbá Ọ̀ṣun Òṣogbo lọ́mọ wọn lórí nígbà tí sọmọ tiẹ̀ àwọn parents ọmọ òde complain fún ẹ kì í sọmọ tiẹ̀ kẹ́yìn ó tó jà fún èèyàn ẹni tó fẹ́ jà fún ni ó wá bá ọ kó wá gbìjà òun ẹni tó fẹ́ ṣe kíni tó fẹ́ jà fún ni ó sọ pé wọ́n fi ìyà kan jẹ mí o wọ́n dẹ̀ ti rí pé n ò léèyàn ẹ wá ràn mí lọ́wọ́ ẹ wá gbìjà mi báyìí lèèyàn tó máa ń dìde ní ṣe pé ká yọnu sí gbogbo nǹkan tí ọ̀kan wá ọlọ́dún sọdún ọmọ wọn wọ́n lò wọ́n lu ọmọ tiẹ̀ wọ́n pé ọmọ rẹ wá wọ́n ní manipulate àwọn ọmọ kékeré èyàn ò manipulate tí ń gbà tẹ́ mú lọ lé kéwú tí màlímù ń kẹgbà bò ó torí pé kọ̀ọ̀ká lìfù dáadáa manipulate ẹ̀ kì í ṣe tìpátìkù lẹ́ fi ń kọ́ wọn kéwú ọmọ tẹ́ ni ọmọ kọ́ bible fast kó lè bá àká lọ́jọ́ youth anniversary tàbí children harvest manipulate eléyìn ṣé gbogbo wọn ló dùn mọ́ ni gbogbo ọmọdé lẹ sọ sí bible school àbí bible kí náà ń pè bible study láàárọ̀ Sunday látago 8 sí 9 sáwọn sọ fún ipá àwọn fẹ́ kọ́ ṣe bí n tẹ́ mọ́ sọ ní pé kékeré ni mùsùlùmí ti kọ́ ọmọ ẹlẹ́sìn àwọn kan kọ́mẹ̀ntì síbẹ̀ pé àwọn Christian wọn manipulate ọmọ wọn ń kọ́ wọn ní way of life náà àwọn oníṣẹ̀ṣẹ̀ náà ń kọ́ ọmọ wọn way of life ní náà gbogbo nǹkan tá a bẹ̀rẹ̀ láyé tá à ń ṣe láyé àti kékeré la ti ń kọ́ so ó dìgbà tán bá tó wá pé 18 years kan tó máa sọ pé bá a ṣe bọ̀gún rèé o bá a ṣe gbégún rèé o bá a ṣe bọ̀sùn rèé o bá a ṣe ṣe kinní kan rèé o orí yín ti dàrú kọ́kọ́rọ́ orí yín ti sọnù tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ Christianity Islam ẹ sọ̀rọ̀ gidi tó bá ti wá dọ̀rọ̀ oníṣẹ̀ṣe ẹ gbàgbé pé ti gbogbo tí ìran baba ńlá baba yín bá láyé ni báwọn nǹkan kan bá ń bẹ́ẹ̀ tí ọ̀dà ẹ jẹ́ ká adjust ẹ̀ kò sẹ́ni tó lè eradicate ìṣẹ̀ṣe kò sí ìlú tó máa dàgbà sókè láì sí àṣà àti ìṣe tiẹ̀ níbẹ̀ àkàndá ọ̀rọ̀ Awíkonko mo sọ yìí mo dúró ná ní tó bá wù yín kẹ́ ẹ wí ní tó bá wù yín kẹ́ ẹ rò àdọ̀nkíá àwọ̀ ọ̀rángún ń sẹ́ ń bá tàgìdì kó forí sọlẹ̀ fún tiẹ̀ ni so Ọmọyẹlé Sowore àmọ́ bí tọ́tẹ̀ sí gan àmọ́ṣẹ́ tí ń ṣe gangan are you a reporter are you a presenter are you an activist activism ẹ̀bùn ló wà are you a politician let us know we can identify you ẹ lè sọ pé kí n identify Ọmọyẹlé Sowore kí n rí ibìkan tí mo fẹ́ identify ẹ̀ mọ́ because
bí adàlúrú mo lè rí ọmọ Yẹlé Sowore sí. Gbogbo ibi tí jẹ̀gbọ́n bá ti wà àwọn méjì kan fọlọ́pàá múra wọn yóò gbè sẹ́yìn kan irọ́ ni o lè fọlọ́pàá mú ẹ mọ́ arrest ẹ mọ́ detain ẹ mọ́ ṣe kinní kan. So ó tún ti fẹ́ wọnú àṣà wa o. Ìyàwó ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì ọmọ ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì jẹ́ káwọn ọmọ oníṣẹ̀ṣe náà kí wọ́n sì ṣẹ̀ṣe wọn. Àkàndọ̀rọ̀ Awikonko ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko television àti Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹni nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ ṣẹ́já sọ lórí WhatsApp +2349048519362 +2349048519362. ń bọ̀ o. Lórí ọ̀rọ̀ Àgọ́dọ̀yọ́ oh my God. Oh my God. Oh my God. Sẹ́ni mo gbé apagbo tó náà so orúurú ìwé ẹ̀jẹ̀ kalẹ̀. Àgọ́dọ̀yọ́ ọjà sẹ́ẹ̀fà sóògùn. Ó da yáyá mọ̀ ní fún àfọ̀balẹ̀ rókì. Ìṣẹ̀ǹbáyé ní ògbẹ́ni kìtàn alágbára tó gbóná girigiri tó da jìnnìjìnnì bolẹ̀ lálẹ́ òòtù òdáyé. Àgọ́dọ̀yọ́ a powerful historical fact of Àgọ́ọ̀jà. A brutal takeover. Iṣẹ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ti lọ jìnnà lórí project yìí. Kárí onígbọ̀wọ́ táwùjọ ṣe é lókun. Nítorí àwọn àrọ́mọdọ́mọ wa lẹ́yìn wa ọ̀la tí wọ́n mọ̀ wọ àrọ́bá Àgọ́dọ̀yọ́ bàbá ìtàn lórí fọ́nrán. Ní sinimá owó ńlá láti ná débi tó dé yìí. Ìdí abájọ lòun tá a fi wá onígbọ̀wọ́ táwùjọ gbé kalẹ̀ dúró gbangba gidigba. Kó dọ̀bẹ̀ táwùjọ máa bùlá tó bá jìnnà tán. Tẹlifóònù nọ́mbà yìí ni kẹ́ ẹ máa pè 0915-147-9599. Tọrọ wa bá ti jọ wọ̀. Polaris Bank account Awikonko TV Advertising Company Limited ní 409-189-9393. Lẹ́wọ̀n máa sanwó sí Àgọ́dọ̀yọ́ a cinema project projecting a cultural heritage in Otu Ojire land. Watch out. Àyà sinimá Àgọ́dọ̀yọ́ a sì nílò ìrànlọ́wọ́ ẹ̀yin ọmọ kóòtù òjíire bí tẹ́ ẹ fẹ́ kí èdè àti àṣà wa kọ́ mọ̀ wọ̀ mi. A nílò support, a nílò conjunction. Bàbá rí ẹni tí ó ràn wá lọ́wọ́ pẹ̀lú owó tí ó gbowó kalẹ̀ táàjọ bèsè lórí agreement. Ṣùgbọ́n ẹni tí ó wà bẹ́ẹ̀ owó tó ń tàn owó kò kalẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti 20 million 50 million 100 million àbí èèyàn kan ní sàǹrálé 400 million tí fi ń tọrẹ un. So tá a bá wá 300 million tá a bá fi ya sinimá kò tí ì pọ̀ lápọ̀jù. Odidi àṣà ìlú kan ni, odidi ìtàn ìlú kan ni. So well, having said that, ogun àtọ̀tẹ́ dìde látọ̀yọ́ wọn ò fẹ́ kárí sinimá ọ̀hún yà. Ẹ mọ́ tí màmá já. God bless you. Ó dàárọ̀ òun rè lásán. Àní tó jó ń dojúkú. I love you all. Bye bye.